ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلوات ربي وسلامه عليه أما بعد أدوك وباوا ọlọ́run kó bá wa ṣàlékún ìkẹ́ àti ìgẹ̀ fọ́gá wa aṣíwájú wa Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam kíkẹ́ àti gẹ̀ náà kọluwa bá wa mú kọkárí gbogbo àwọn ará ilé annabi àtàwọn sàhábà Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam kọwa kárí gbogbo ẹni tí ń bá ń tẹ̀lé lánà annabi náà títí tí ó fi lè yọ gbẹ̀ndẹ̀ alkiyama mọ̀bí ọlọ́nkọ́lọ́ mọ́sàká àtẹ̀mí àtẹ̀yìn ọkàwà kúnnà àwọn tí ó sórí rí ńlá báyìí àmín. lẹ́yìn náà mo kí gbogbo àwọn àlùfáà tí wọ́n wà ní ìkàlẹ̀ pàtàkì jùlọ àwọn àlùfáà mi tí wọ́n wà ní apá ọ̀tún àtàpá àlàáfíà mi ní high table níbí ọlọ́n tí ọdá yín kalẹ̀ sórí dáadáa tí ń fi yín yé súnà nẹ́bùwa Muhammad sallallahu alaihi wasallam ọlọ́run ní jẹ́ ma padà sí búọ̀ bọ́lọ̀n tí wá ṣàánú ẹ̀yin yìí àwọn àgbàlagbà ńlẹ̀ Yorùbá wọn aládùá àtàwọn òbí lọ́gbà lórí tiwa ọlọ́nkọ́ mọ́sá àgbàdùá tí yí náà lórí àwọn ọmọ Yorùbá ìlọ mo kí ẹkú rìn gbogbo tí ẹfí ilẹ̀ tẹ́fí ní a lọ Masjidu Hudhaifa lónìí lọ́dọ̀ àwọn alájí white àbí mo rò pé white náà wọ́n wọ̀ lónìí torí mọ̀ challenge wọn ní lọrin jò ní èmi wọ white ń jọ òun rò pé mi wọ white àwọn ọ̀wà wọ̀ náà tàwà ní white lónìí ọlọ́nkọ́ mọ́sá àsán ilẹ̀ sàdáadáa o mo kí alájì white náà àti gbogbo ẹ̀yin tí ẹgbà mílàlejò látànà àtànẹ́lẹ̀ méjì wá ń bí gbogbo àwọn jàmá Masjidu Hudhaifa ìmáàmù àti gbogbo àwọn jàmá àti gbogbo àwọn tí mo bá ń bí bẹ́yàn bá dé bí nírọ̀lẹ́ àdínà tí mo dé inú yóò dùn pé ṣe súnnà náà làwọn èèyàn bẹ́ wúlẹ̀ ni wọ́n ń ṣe kìràkìtà báyìí wallahi alazim torí wọ́n ń tó gbogbo kìíní ìlọ́ lè mí dé lánàá nírọ̀lẹ́ inú mi dùn púpọ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe ó lérè o ọlọ́run ní jẹ́ pàdánù rẹ̀ àìṣe bẹ́ẹ̀ mọ́ ọlọ́run ní gbé báyìí torí bí wọ́n ti wílẹ̀ kan tí èsẹ pàtí tí èsẹ pé ọrọ̀ ayé kan á pín yí ní nǹkan bẹ́ tọ́lọ́run ó ìmprẹ́sì mi púpọ̀ ọlọ́nkọ́ mọ́sà àsán ilẹ̀ sàdáadáa gbogbo ẹ̀yin bàbá níjòkó ẹ̀yin àlùfáà wa ẹ̀yin àìmọ̀ ẹ̀yin ìyá wa ẹ̀yin ẹ̀gbọ́n ẹ̀yin àbúrò ẹ̀dàkùn ẹjẹ́ ń fi kíkí kan náà kí gbogbo wa ń torí àsìkò bẹ́ẹ̀ bá yọ̀ǹda bẹ́ẹ̀ pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. ohun tí wọ́n ní káfíbára wa sọ̀rọ̀ lónìí ọ̀wọ́n òdodo láwùjọ àti pé òdodo bá wọ́n bó lọ́lọ́run ó ti ní kárí òdodo dá padà sí àwùjọ bí n bá bí ẹ̀yin náà bẹ́ẹ̀ ti jókòó yìí òdodo wọ́n àbí ọ̀wọ́n pàtàkì jùlọ láwùjọ tèmi rẹ̀ ń gbé Nàìjíríà yìí òdodo wọ́n láyé generally bàbá wá rí kẹ́límà míì tàbí qualify rẹ̀ ní Nàìjíríà kọ́nà àbáwà ọkọjá wíwọ́n ọlọ́run ọ̀sán àwọn ilé kò ilẹ̀ sàn dáadáa
inú àwọn ibi tí mo rò pọ́rọ̀ ìsáàbà lọ nírú àwọn nǹkan báyìí táà sì nídìí ẹ̀ tó ẹgbẹ́ gbìrùn yẹn bá dúó kọ́dà tákìrídà rẹ̀ dúó eléyìí náà gbọdọ̀ mẹ́sí lára mùsùlùmí nínú Muwatta al-Imam Malik rahimahullah al-Imam Malik gba hadithi wá lọ́dọ̀ annabi sallallahu alaihi wasallam ẹmọ́gẹ́ mọ́ já lọ bẹ̀ wọ́n ni ayakunu al-muslimu jabbana qala na'am ayakunu al-muslimu bakhilan qala na'am ayakunu al-muslimu kadhaba qala la ìwà annabi sallallahu alaihi wasallam ìjọ pọ́síbù tó ṣeéṣe kárí mùsùlùmí kan kó lójú ànábì ní òsìn tó burú mẹ́ kẹrù ọmọ bà wá jùra wa lọ pé àlàmà ìláyà bí tàwọn dr azarawo kí wọ́n sì rẹ́ ló ń já òjò ní o ànábì ní òburú bọ́lọ̀ ti dóhun kọ́dà kárí mùsùlùmí kan kó wọn má ìyàwó débi tàwọn alájíwá ìdí pé torí ìtọ́lọ́lẹ́ nìkan sí ń dá gbogbo owó báyìí annabi léyìn náà ọlọ́n lè dá mẹ́lòmí pé ọ̀háwọ́ àyàkónù muslimu bakhila àmọ́ wọ́n bí annabi pé ǹjẹ́ musulmi ma jókùrọ̀ annabi tẹ́mi àtẹ̀yìn tẹ̀lé onínú annabi nílá wọn gbọ́dọ̀ mọ́rọ́ mọ́yàn kọ ma pèrè musulmi àyàkónù muslimu kazzaba ọ̀lálá ó ní mo fi ní inú tàà nídìí ní wàláì bàbá tí ń sọ̀rọ̀ káàkiri dòdó tá ń sọ̀rọ̀ kí bá dòdó irú àwọn nǹkan báyìí náà ṣe pàtàkì ní mo fi yà lọ bẹ̀rún pé ńgbàtà Nábì fi wò sùn sallallahu alaihi wasallam pé a ní mùsùlùmí ọ̀gbọ́dọ̀ lókùrọ̀ wọ́n ọ̀gbọ́dọ̀ ròyìn ẹ̀gún ó pé àzáwà láti wọ́n wíwọ́n yà ẹ̀sàbílẹ̀ mẹ́ Ànábì ní ọyẹ ìsìlámù rẹ̀ wò ayakunu muslimu kazzaba qala la torí náà èyí tàà ní wulẹ̀ dàmú ààrẹ ní sí ni pé gbogbo wa bá ti gbókò ìlàgbà òdòdó wọn láyé ní pàtàkì jùlọ ní Nàìjíríà wà ní bá ti jókòó ilẹ̀ ọlọ́lọ́mọ yẹ ni ó ṣe pé bí a bá pè dáńsẹ̀ tí rẹ̀ bá ríngì lápò ẹ̀ nísìn ó lè pé bá dàrú wọn nígbò ti parọ́ fẹ́ni kan pèsè rẹ̀ ọ̀rẹ́ bí lónìí bóyọ́ sí ọwọ́ ni yàkọ́lá lọ́nà bàdà ní jọra màtíríà náà ní jíndà ìlóhun ọlọ́nkọ́ mọ́kàdánwò bá wa ánsẹ̀ ìdí bí wọ́n kàn fún irọ́ lára wa òkú ní magidi ní sọ́rọ̀ mọ́ wà níbì kan ní ọ̀sẹ̀ tó parí níjẹ àrùn àbíjẹ̀rin jọ àlàrùbá mọ́ wà níbì kan Nàìjíríà tí è ṣe lọ́rin ẹnìkan wá ń kò níbi iṣẹ́ rẹ̀ èmi sì mọ̀ pé ń travel ni níjọ́ àlàrùbá sẹ́mọ̀ pé ó kú àlàmísì ó sì kú jímọ̀ òun náà mọ̀ pé ó gbọ́dọ̀ tí ọmọ lọ àbí lẹ́nu kó pé ẹ fún mi láyé ń lọ sí ìyàwó ọjọ́ mẹ́ta nínú ọjọ́ márùn-ún nínú ọ̀sẹ̀ torí gbogbo wa ibi ó ń kálukú tí ń ba Nàìjíríà jẹ́ kóhun náà tún ṣe o kó tó máa gbáwọn olórí ṣe kan alọ́ sí ìyàwó ọwá kòmìsẹ́ gbá àlàrùbá ìwọ̀n ń wí lójú tèmi pé ọ̀pọ̀un lọ sí ìyàwó pé a ìjọ jímọ̀ lòun ó dé òní àtọ̀lá náà lòun gbá yìí mọ́ wá bí mo ní ebó ní jímọ̀ gan níyàwó àníwọ̀n bá wíwá ọgbọ̀n ó ṣe lọ níbi tí àbàràwàdé ó ti mọ̀ fún rẹ̀ wípé rọ́lò ń fà yìí ọba lójijì kọ́lá kò sì máa sí nǹkankan ibi tí mi àti wọ àwùjọ tá bára wa ní ẹ̀ o kọlọ̀kọ́ masá sànú wa bó láti padà síbi ìta Ànábì wí yìí sallallahu alaihi wasallam Ànábì ní bí a bá mọ́rọ̀ ọmọ gbogbo èèyàn wọn gbọdọ̀ mọ́rọ̀ ọmọ mùsùlùmí indirectly ìta Ànábì wí ni pé ó yẹ kí á dé stage kí wọ́n pé ṣé Abdullahi ló kọ ẹni tó lóhun kóhun jalè wọn ẹ̀fí lẹ́kọ̀ọ́ jalè bọ́bá jalè lóhun ìta Ànábì wí lò ayakunu muslimu kadhaba qala la bàbá kó mùsùlùmí ọgọ́rùn jọ mélòó láàrí tí ó rí báyìí torí àdéhùn Ọlọ́run ò ní ṣe kọ́mọ̀ṣẹ́ o
gbogbo àdéhùn tọ́lọ́run ṣe báwa mùsùlùmí òun ọ̀ràn wá lọ́wọ́ ààbòrí ọ̀tá ọlọ́run ọ̀gbàgbé àmẹ́já wa pé àdéhùn wa pẹ̀lú ọlọ́run ìjẹ́ mi rẹ̀ jẹ́ mùsùlùmí gidi kámú látara àyàfóònù mùsùlùmí kàzàbà àníbìnirọ mùsùlùmí ò gbọdọ̀ máa parọ́ ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ nígbàtà nẹ́bùwa Muhammad sallallahu alaihi wasallam tọ́lọ̀ sẹ́sẹ̀ gbé annabi dìde inú àwọn tí ó dúndú ọ̀tá níbi ogun lọ́jọ́ náà àwọn Abu Sufyan tó padà wá di ọ̀kanú àwọn aṣáájú wa dáadáa nígbẹ̀yìn àmẹ́jọ́ yìí Abu Sufyan radiyallahu anhu òun inú àwọn ọ̀gá àwọn kèfèrí Mákà Abu Sufyan wa ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí ń bẹ nínú Sahihu Imam al-Bukhari ọlọ́nkọ́ tún sàlékún kí á tèkẹ̀ fún Imam Bukhari ní Bukhari ọ̀bá ṣiṣẹ́ bó làwó sí ilé ìkà lónìí ń bẹ nínú Sahihu Imam Muslim rahimahumullahu ta'ala ash-shaykhan àwọn àpá aládìsì méjèèjì tí ó sẹ́ni ọ́tọ̀ wọn tí ó sẹ́ni ọ́tẹ̀ wọn bí tẹ̀wọ̀n bí tí wọn òun ni Bukhari àti Muslim àwọn méjèèjì ni wọ́n pawọ́pọ̀ wọn gba hadithi tí mo fẹ́ kàlùwà Abu Sufyan ní jọ yìí ẹmọ́jẹ́ àgbàgbé mo ní ń bẹ ní kèfèrí ìgbàbá nẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam ọlọ́run wá jáde kó lú Mákà àwọn lọ sówò ara Mákà òwò ni wọ́n máa ṣe láti dáadáa wọ́n á kó ọjà wọ́n á lọ rajà láti Sham ibi tá ń pè ní Syria Palestine Al-Urdun Lebanon gbogbo àpapọ̀ countries mẹ́rẹ̀ẹ̀rin yìí òun ní jẹ́ Sham nọ́ta wọ́n á jáde lọ Sham ní wọ́n bá rí tí ọ̀pọ̀ mọ̀ fara Mákà máa wá ara wá tààfún wọn oníbáyìí náà làwọn bá jáde ẹsẹ̀kẹsẹ̀ onígbà táwọn débì kan ní Iliya bó ti wà ní hadithi làwọn bá rí ìránṣẹ́ ọba tí ń kọ̀ntró gbogbo Ṣáàmù gbàdá Hirakil Azimu Rum bá nábi ti pè nù sallallahu alaihi wasallam wọ́n ní Hirakil ń wá ẹ̀yin tẹ́ wá láti al-Hijaz Makkah Madina Taifu ni wọ́n ń pè ní Hijaz àwọ́dá wọ́n sẹ́mọ̀ pé ọjà àwọn tí ó wọ́ pọ̀ àmọ́ wọ́n mọ̀ pé àwọn yìí Hijazu tí ọba béèrè ní àwọn tí wá wọ́n bá kó àwọn pé ọba ló fẹ́ rí ní kíákíá nìsìn sẹ́mọ̀ bí kí ẹnìkan wá láti Ghana àbí láti Benin kó lóun wá ra ọjà ní Alábà wọ́n wá ní Buhari ń wá gbogbo ẹ̀yọ́ ọmọ Benin kí ní èkún tí ò ní lọ dá lóhun tí ètún sí ìwé ẹsẹ̀kẹsẹ̀ àti Abu Sufyan àti gbogbo àwọn tí ń bẹ pẹ̀lú ẹ̀ tí wọ́n wá láti Mákà àti tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́gbẹ̀ rẹ̀ ọdọ́dọ̀ ọba Hirakilu ní ẹbá ń bí wọ́n man minkum aqrabu ila hadha ar-rajul alladhi yaz'umu annahu nabi ta ló súnmọ́ ọkùnrin tí ń pé ànábì lòun tí ń gbọ́ pé nìkan ń pé Ọlọ́run rán òun ṣẹ́ mo sì gbọ́pọ̀ náà bí ẹlẹ́ ti wá ló ti jáde àmọ́ gbogbo ibẹ̀ ti jókòó yìí ta ló súnmọ́ jù òun ni mo bá lọ́rọ̀ Abu Sufyan ní òun bá náwọ́ pé ana nínú gbogbo ẹn tó wáyé àyí ló ní o ẹ̀mí mo súnmọ́ jù ní bíbí bó sì rí nù lóòtọ́ ẹkùn tó kanáà lànẹ́bùwa Muhammad sallallahu alaihi wasallam Abu Sufyan ló ti jáde nínú ilé Quraish ìjọ yìí ni Abu Sufyan sọ ọ̀rọ̀ tó gbajúmọ̀ táà máa kanú hadida nabi sallallahu alaihi wasallam tó ní laqad amira Amr ibn Abi Kabsha innahu yakhafuhu maliku Bani al-Asfar ọ̀rọ̀ annabi wọn máa dápẹ̀ bẹ́ o annabi sallallahu alaihi wasallam inú àwọn òkì táwọn kègbèrí sọ annabi ń pìlẹ̀ ní abárí annabi wọn ni ibn Abi Kabsha
àwọn ògbó ànábì o ìtumọ̀ tí wọ́n wí ni pé irú ọ̀rọ̀ tí ń wí ọkùnrin kan ló wíró ẹ̀rí Abu Kabisha ló pẹ́ ọmọ Abu Kabisha lélé ilẹ̀ ni ẹmọ́ sí ó sà ẹmọ́ sí ṣe rántí bàbá Abu Kabisha kan tó wá nígbà kan bá irú tí ń wí ní gbẹ́bá ti wá rà nẹ́bì wọn ní ibùnà Abi Kabisha ọmọ Abu Kabisha mẹ́dé Abu Sufyan sọ ń gbé lápọ̀dé amúrùn Abi Kabisha ọ̀rọ̀ ma Abi Kabisha yìí ti kú ní wẹ́rẹ́wẹ́rẹ́ o innahu yaqabuhu maliku Banil Asfar ó kí ọba Róòmù gbà náà nù ọba Róòmù ní bẹ̀rù èyí ló tún bẹ́ wádìí ń pẹ̀ lọ́wọ́ wá kámọ́yà lọ bẹ̀yẹn ọ̀rọ̀ tàbí Kabisha báàbù mìíràn nígbà wọn wá déwájú Herakilu tó bí wọ́n bèèrè yìí ìwọ ló súnmọ́ jù Ọlọ́hun ni Herakilu wá ní ẹ̀pìnra yín sí row méjì ẹ̀fọ́mù line méjì a straight line or straight lines ìwọ Abu Sufyanu súnmọ́ mìíyàn yìí kọ wà ń tó sí mi ẹ̀yìn yóò kọ ẹbọ́ sẹ́yìn ẹ̀ kọmọ̀rí yìí ọ̀wọ́n òdodo náà láti ń sọ Abu Sufyan bọ́ wájú gbogbo ẹ̀yin ó kùdẹ ẹlẹ́ẹjọ wá ẹ̀yìn ẹbọ́ sẹ́yìn ẹ̀ pọ̀gbọ́dọ̀ rí ẹ máa wò mí bóun náà tí ń wò mí àti Herakilu ní gọ́bẹ́ẹ̀sẹ̀ Herakilu wá ń gbọ́ sẹ́ẹ̀tì wọn kalẹ̀ bẹ́ẹ̀ tán wá nítọ́ inni sa'iluhu as'ilatan tó kún bẹ̀ ni pé in ma bí ọkùnrin tó lóhun lòun sún mẹ́ni tí ó lá nẹ́bí lòun yìí mọ́ fẹ́ ṣèwádìí ọ̀rọ̀ lẹ́nu ẹ̀ in bí láwọn béèrè kan fa in kadhabani fakadhibu bọ́ bá parọ́ fún mi ẹja kò sí lé dẹ́rùbà yín ẹ̀ ní rójú ẹ̀ ni mo ṣe ní ọkẹ́ yìí sí mọ́mọ̀pọ̀ gá lọ jẹ́ láàrin yín àmọ́ bọ́ bá ti parọ́ ẹja pé àbá ìjàbá mẹ́mẹ́ àparí ẹ̀ àgbìndó wípa Muhammad yóò rí lẹ́wọ̀ mọ̀ fẹ́ bí ń pa Muhammad sallallahu alaihi wasallam ọ̀rọ̀ ẹ̀ ò tí ìyé mi ìmìdé mi wẹ́ nìkan tó lọ́lọ́run náà ń sẹ́ tọba rómù níjọ náà fa in kadhabani bẹ́bá ti rí tọ́ parọ́ fakadhibu ẹja ẹni rọ̀lọ́pàá gbogbo tíyàn fi parọ́ máa nẹ́bì ló pé sí Abu Sufyanu láńjọ́ yìí ẹni wọ́n ti jọ jagun bọ́ọ̀bọ̀ pa bọ́ọ̀bọ̀ búlẹ́sẹ̀ ní bẹ láàrin Abu Sufyanu àtànẹ́bì ń jọ́nà kèfèrí wọ́n ti jọ jagun wọ́n ti pa àwọn èèyàn tí òun náà ti pa ní àwọn èèyàn tànẹ́bì bọ́ọ̀bá bò náà wọ́n bá ti pa bọ́ọ̀ tí ẹ̀ bá nẹ́bì bọ̀ bá ti pa nẹ́bì náà sallallahu alaihi wasallam ẹwà ní kó ríwájú ẹnìkan tí ó parọ́ mọ́ yí pọ̀yọ́lọ́wọ́ bá wà ní kílé yóò rí mú nígbàtàgbára ju ọ̀ká gbogbo tèyàn bí parọ́ mọ́ èyàn ló pé yàn faqala Abu Sufyan náà ní padà ń sèrò yí tó ṣẹlẹ̀ yí o Ibn Abbas ló gba hadithi wà nínú Bukhari àti Muslim Abu Sufyan ní fa wallahi لولا الحياء أن يأثروا عني كذبا لكذبت عنه لولا الحياء Abu Sufyan ní mo lẹ̀ pé bí n bá parọ́ mọ́ Muhammadu bí kí ní ó ṣe fún mi kí n ṣe parọ́ mọ́ ló pè mí bí mo wà yìí ẹni àwọn wá tàà mú tẹ́lẹ̀ àtúwádọ́dọ̀ ẹnìkan tó ń wá bí ó ti mọ́ fẹ́ wádìí ọ̀rọ̀ kí bá ní ó gbé nǹkan ló gbé mẹ́wàá ní máa gbé àmá Abu Sufyan ní kí ni ò lè gé ń parọ́ jọ náà ibi à ń lọ́nu lawla al-haya tí è bá ṣe pé tí ìtìjú pé bàbá wá dìde yàn ìta bá padà délé kọ́rọ̀ wá délé ìjọ kan gbàgbẹ̀ àwọn Abu Sufyan wo ẹbá wà ń sáàmù ń jò ní wọ́n parọ́ Abu Sufyan ní tí ó jẹ ń parọ́ ìtìjú lawla al-haya an ya'thiru anni kadhiba ń bẹ̀ ń túnmà pé kò parọ́ rí kò sì fẹ́ wọ́n wá sọ ń jọ kan pé òun parọ́ níjọba kèfèrí nù
Abu Sufyan ní tí ó bá jẹ́ bẹ́ẹ̀ kílà tó ń wá kí làkẹ́gbẹ́ wà ní wù ìrọ́ ńlá rí bìtìrìbìtì lè yẹn pàmẹ́rù ẹjọ́ náà challenge ní fẹ́mi àtiwọ́ nígbà kèfèrí bá ń ti jú pé wọ́n mọ́mà lókù ọ́ ní mùsùlùmí ọwà pọ́pùlà pé sáwọn wọ́n wí ẹ̀sọ̀rọ̀ mí ẹlòmí ò ní ẹ̀sọ̀rọ̀ mí ẹ̀sọ̀rọ̀ tẹlòmí ìgbà wá dénà bí kèfèrí jọ wọn àdájú nù àfikáwà náà ó bíra wa pé ìdò látò dé lẹ́bù pé ojú rọ pípa ń tì ní ìjọun ni ogun dáa wí ó tó wúlò ìyẹn ni pé tí ẹnìkan ò lè já ọ tó rábó Sùfíànù ọdá lójú jọ náà pé gbogbo àti ń bẹ lẹ́yìn tí wọ́n ní bọ́bá parọ́ ẹjá yíò bí ẹnìkan dánú wọn játa ni yóò jẹyàn rẹ̀ ṣù já Abu Sùfíànù ìnà Abu Sùfíànù fi ní lawlal haya ẹnu kẹ́kẹ́ tí ò jẹ ń parọ́ jọ náà ni pé kọ́ wá dìjọ́ kan fọ́rọ̀ òdélẹ̀ ẹnìkan náà àwọn tẹ́lẹ̀ ìṣojú ọmọ wá gẹ̀ẹ́ pàwọn tí ìbá wà ní ìṣàmójò ní ìdí ìrákìlù bí wọ́n gbà nẹ́bí ìrọ́ làwọn náà pàájọ́ àwọ̀ kàyún kún mọ́lò àfá ọmọ kéwú rọ́ ọmọ kéwú náà ma fi rọ́ gbíjà àpá inna lillahi wa inna ilayhi raji'un kí n tó mẹ́nu kó lórí ìtàn yìí ẹ̀kọ́ pọ̀ ń bẹ̀ tààkọ̀ lórí ọ̀rọ̀ ọ̀hún òdodo yìí ní pàtàkì jùlọ Hìrákìlù wá ń bi àdíìsù tó gùn ní o nǹkan mẹ́nu bí dáa nílò ń bẹ̀ ní o ẹlọ rí àwọn àfá ẹlọ kéṣọ orí Bukhari dáadáa ẹni ọba ní ọmọ ké Bukhari fẹ́ púpọ̀ ní ọba yọ Bukhari púpọ̀ sí Islamu ma Hìrákìlù wá ń bi Abu Sufyan ní béèrè inú béèrè tó bí Abu Sufyan jọ́nà ní pé ọkùnrin yìí akuntum tattahimunahu bil kadhibi qabla an yaqula ma qala ó ti bí láwọn béèrè kan sáájú ti bí ń gbọ́ wá lójúgbọ́n ní kẹgbọ́ kó tó dìde ń jọ́ka tó tó máa pé Ọlọ́run ránṣẹ́ sí òun ìgẹ́ gbúrò rọ́lọ́rọ̀ ẹ̀rí tẹ́lẹ̀ Abu Sufyan lọ́wọ́ ní láà ọ̀pàrọ̀ rí sallallahu alaihi wasallam kọ́dà bá ti ń jà tóhun náà ọ̀pá irọ́ rí èyàn mẹ́lú wọ́n lè bí ń bèèrè báhùn pé sí wọn ọ̀pàrọ̀ rí bẹ́ẹ̀ mẹ́jà wá jìnà Umar bin Abdulaziz radiyallahu anhu náà wọn ọ̀gá wa rahimahu in bẹnu tàríkì Umar bin Abdulaziz ni ma kadhibtu mundu an shadartu azri injọ́ tí mo ti masokoto mi dé in parori ìyẹn ni pé injọ́ tí mo ti gbọ́n Umar bin Abdulaziz ní bẹ́ẹ̀ lámà àárò bá bí theory kan tí ò ní practical àwọn ní ká wo bí ọ̀rọ̀ wá ti wọ́ Ọlọ́run bá wá tó tí ọ̀rọ̀ wá di ìrọ́dí dáàbí yẹgẹ̀ Hìrákìlù ní ìgbàtí Hìrákìlù bí gbogbo àwọn ìbéèrè ìtàn Hìrákìlù náà ni wọ́n rìpíjì àwọn ìbéèrè pé mo bí ọ báyìí in tó wí nì mo bí ọ báyìí in tó wí nì mo bí ọ báyìí in tó wí nì ọwá bá débi pé sọ rántí pé ńgbà mo bí ọ pé ọkùnrin yìí ṣe ẹ̀kì mọ́ tẹ́lẹ̀ kó tó dìde ń jọ kan kó tó wá pé Ọlọ́run bá ń sọ̀rọ̀ Ọlọ́run rán ń sẹ́ èsì tó fún mi ní pé kọ̀ parọ́ rí o ní fa'alimtu annahu lam yakun liyadhari al-kadhiba 'ala Allah wa yakdhiba 'ala an-nas ẹwọ hekima Hìrákìlù ní mọ́ tẹ́sì rẹ̀ ni in tí mo fẹ́ gbámú nù tí mo bí ọ̀hún ni pé ẹni tí ó lè parọ́ mọ́ Ọlọ́run kò ní parọ́ mẹ́yàn sorry akisu ni lam yakun liyadhar al-kadhiba 'ala an-nas
wa yaqlibu ala Allah náà bí Abu Sufyan bí Hirakilu ti wíjọ ohun ipé tí mo fẹ́ pìkì mẹ́rún ni pé ẹni àyà òkó láti parọ́ mẹ́yàn mẹ́dẹ̀ẹ́gbẹ́ àkòléláyà kọ parọ́ mọ́lọ̀ ẹwọ hekima Abu Sufyan ọmọ nǹkan dáhùn béèrè ó sì níbi tí Hirakilu lọ jẹ́ sí kọ̀ parọ́ mẹ́dẹ̀ẹ́gbẹ́ rẹ̀ rí oníkọ̀ parọ́ rí ìké parọ́ mẹ́yàn òdodo lélẹ́yìn òṣìṣọ́ bọ́bá lọ́lọ́run ránṣẹ́ sí wọn ẹnìkan ò ní má láyà àti parọ́ mẹ́dẹ̀ẹ́gbẹ́ káyọ̀ wá kò ó sì pé ta ló kùjọ mọ́ parọ́ mẹ́ ọlọ́run ẹjẹ́ á sí àkàsí rẹ̀ lónìí opposite rẹ̀ reverse ẹ̀yin náà dáhùn bẹ́yà bá ń parọ́ mọ́lọ́run yọ́ parọ́ mẹ́yà bí ò ní pa ìtọ́ jẹ́ náà nù Hirakilu òun ṣe ṣe bá dù pé bẹ́bá ní ọ̀parọ́ mẹ́yàn rí definitely kò ní parọ́ mọ́lọ́run nàtíjà rẹ̀ ní pé ẹni tí ń bá ti ń parọ́ mọ́lọ́run tó bá parọ́ mẹ́yàn mẹ́jọ ọjọ́ ní lójú gbogbo ẹni tí ń bá ń parọ́ mọ́lọ́run ìtọ́lọ́run òfin tí ń kó wí tó bá parọ́ mẹ́yìn kí ni ìjọdún bẹ̀ máa ẹ̀mẹ́yẹ ẹni ọkàn káńtà tí wọ́n ń gbé lórí móhùn máwòrán jẹ́ parọ́ mọ́lọ́run lónìí in se fatiwa tọ́lọ́run òwí tànàbí òwí arọ̀ na parọ́ mọ́lọ́run ní ẹwà rẹ̀ tí gbẹ̀rẹ̀ ní bẹ́ẹ̀ gbóòtọ́ yóò sóòtọ́ gbẹ̀ẹ̀gbẹ̀ ẹgbàgbé rẹ̀ gbogbo ẹni àyà bá kò gbogbo ẹni àyà bá kò sẹ́ tí ń bá fi ń láyà tí ń parọ́ mọ́lọ́run tó parọ́ mẹ́dọ̀ ọlọ́run ara hikima tààrí inú hadith Abi Sufyan mo wá bá pẹ̀lú ìwà mo ní inú ọ̀nà táwọn èèyàn ń gba parọ́ mọ́lọ́run èmi tí mo wí al-Imam Ibn al-Qayyim rahimahullah àgbàfà Ibn al-Qayyim ló ṣe tírà ńláńlá tí wọ́n pè ní I'lamul Muwaqqi'in ar-Rabbil Alamin Ànábì láwọn kan mú báírò sorry Ibn Qayyim láwọn kan bí ìgbà wọn mú báírò wọ́n sì ń sáìn ló kọ ọlọ́run wọ́n ń sáìn ló kọ tání àwọn owó ní Ibn Qayyim ní gbogbo ẹni tí máa ń pé qala Allah ọlọ́run bí báyìí qala Muhammad qala Rasulullah Ànábì bí báyìí ìyẹn ní pé tó dòkó tí ń ṣe fátíwá fún yín pẹ̀ ẹ̀sẹ̀ bí ìgbà tí ń buwọ́lù rẹ̀ ló kọ tání ló kọ ọlọ́run ìjọba ti sá ìtọ́lọ́wọ̀n ọ̀bẹ́ kí ọ sáyìn kí ló ṣe ń ọparọmọlọ́run torí bàbá ń sọ̀rọ̀ ọ̀wọ́n òdodo sọ̀rọ̀ eré títí nìkan ìbẹ̀ lè kéwù ìbẹ̀ mẹ́sálásí ìbẹ̀ lágbò òṣèlú ìbẹ̀ yunifásitì gbogbo obìnrin wà Nàìjíríà lónìí ìbẹ̀ lọ́dún sí ọwọ́ kárin jẹ́ èyí ọ̀nà kéjì kí n tó kò lórí yíun nínú hikimata múnọ̀rọ̀ Hirakilu àti Abi Sufyan yìí inú ọ̀nà tíyàn fi parọ́ mọ́lọ́run bàbá gbogbo ẹni tí ń fi ẹ̀gbẹ́ sí yọ́ da ọ̀dá má lọ ìrìn bẹ̀lẹ́sẹ̀ rẹ kò sí ọ̀n parọ́ mọ́lọ́run ní sọ́lọ̀ ló wí fún ọbẹ̀ gbogbo ẹni tí ń ṣe ìdìáwó ilmil-ghaib ọlọ́run ní ẹpa yíò ti fẹ́ mi wa indahu mafatihul ghaib la ya'lamuha illa hu ọlọ́run ní gbogbo tí ó ṣẹlẹ̀ ẹnìkan ọmọ ìmí mọ́ máa gbogbo ẹni ọba lóhun mọ́ òkúrọ́ ni torí náà Abu Sufyan Hirakilu tó ń wí ni pé ẹni tí ó parọ́ mẹ́yàn ẹgbàgbé ẹ̀ kò ní parọ́ mọ́lọ́run èyí táwà mú ń bẹ̀ ní pé ajẹ́gbẹ̀rẹ̀ ní ọba láyà tí ń parọ́ mọ́lọ́run ìrọ̀rùn ní kọ́ parọ́ mẹ́yàn arábí àdáwò ti kọ́kọ́ bá wá jù nílẹ̀ Yorùbá yìí ní Nàìjíríà nìyẹn ó yàtọ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn abòmí àwọn àlùfáà wa tí wọ́n tún ṣáájú wa kéwúlẹ̀ Lárúbáwá ni wọ́n kúnlẹ̀ yìí èmi ọmọ kankan mọ́ àwọn àfá táàmù láàfá àti máa parọ́ ní Saudi èmi ọmọ wọ́n lè ní kọ́ àpé wọ́n pé àmọ́ kí wọ́n mọ̀ pé àbíábá wíbí ó lè mẹ́rí bẹ́ẹ̀ wà láì Nàìjíríà ilẹ̀ ìtìrí
àpé máa súnmù làwọn náà o àpé wọn àwọn ní ìṣẹ́ lọ́wọ́ o àmọ́nù tí ẹ̀ lè bá lọ́dọ̀ tí wọ́n gábá ní àfáà lè yàn láàfáà ọmọ parọ́ ẹ̀mí ọ̀pá lọ́dọ̀ ó gbẹ́rọ kalẹ̀ ákàsí lọ́fẹ́ ìjẹ́bí àwá ń gbé kọ́dà ń parọ́ kí wà sí ọba ẹ̀jẹ̀ àmàlàbùmọ́mí ẹ̀lẹ́ fún rẹ́mi létí pẹ̀lú kọ̀ràfá ti tẹ́ wí mọ́ wà ń bì kan jọ kan ìwọ̀n rédíò kan ń ta sí mi létí wọ́n ń plé níjọ jímọ̀ tí a máa plé wá